àsìkò náà àwọn ọmọ yìí pọ̀ sí i. Àwọn Júù yẹn ń sọ èdè Gíríkì ń kùn sí àwọn Júù yẹn ń sọ èdè Hébérù nítorí pé àwọn yẹn ń pínjẹ máa ń gbàgbé àwọn opó wọn. Ìgbà yẹn wọ́n bá ń pínjẹ gbogbo ìjọ. Àwọn apọ́stólì méjèèjìlá sì kó gbogbo àwọn ọmọ ẹ̀yìn yòókù jọ. A sọ fún wọn pé kò ní yẹ ká dá kíkéde ọ̀rọ̀ Ọlọ́run dúró ká sì máa pínjẹ. Nítorí náà ẹ̀yin ará, ẹ yan ọkùnrin méje àárín yín yẹ gbogbo ènìyàn máa ń bọ̀wọ̀ fún, yóò kún fún ẹ̀mí mímọ́ àti òye. A sì fún wọn ṣe alábòójútó oúnjẹ pínpín. Àwọn ó sì máa farajì fún àdúrà gbígbà àti kíkéde ọ̀rọ̀ Ọlọ́run. Àbá náà sì dá ojú fún gbogbo ọmọ ẹ̀yìn. Wọ́n sì yan Étíẹ́nì, ọkùnrin yóò kún fún ìgbàgbọ́ àti ẹ̀mí mímọ́. Wọ́n sì tó yan Fílípì, Pòrókọ̀, Níkánọ̀, Tímọ̀, Pàmẹ́nà àti Níkóláyè kò jẹ́ Júù, ará ìlú Áńtíóṣì, yóò wá di ẹlẹ́sìn Júù. Wọ́n sì gbá wọn wá iwájú fún àwọn apọ́stólì. Àwọn apọ́stólì gbàdúrà fún wọn, a sì gbé ọwọ́ sérí fún wọn. Ọ̀rọ̀ Ọlọ́run sì tó ń gbilẹ̀ sí gan. Àwọn ọmọ ẹ̀yìn sì ń pọ̀ sí gan ìlú Jerúsálẹ́mù. Ọ̀pọ̀ àlùfáà Júù pàápàá sì ń gba Jésù gbọ́.